Famous TV. Click Famous TV on YouTube to subscribe to our channel. Please like, comment, and share. You will be blessed as you follow us on YouTube. God bless. Tó bá ṣe pé weekend la bá ṣe ìjókòó yìí. Akramakumullah. Bá ń bá wọn lẹ̀. Ẹ̀yin táwọn lẹ̀ wájú yín lẹ lè máa kánjú. Ṣùgbọ́n ní tó bọ́ sí ẹ̀yin náà ti dáadáa wa kí wọ́n bá ṣe wù yẹn sí. Ebo ni jima esa ki jima a wo nte wí fún wa. A gbọ́dọ̀ pẹ́ ní àyín. Mo kí bàbá wa Aliba gbogbo àwọn Kadiriya ní Ọ̀ṣun State. Bàbá wa bàbá Mbàkó lè wí dáadáa ni. Ebi wọn náà fẹ́ dàgbà. Bàbá pọ̀jù orí wọn pọ̀ mọ́ pò tí wọ́n wà wọ́n jẹ́ bí ẹgbẹ́ rẹ̀ ní dáhà ní ṣíṣe ìwùdó àdáhùn. Ilé ìbímọ́lì dínì máa lẹ́rìí iná ayẹtí. Ẹni tí wọ́n ń ṣe àlífà rẹ̀ Sidi Abdulkadir Keilani wọ́n jẹ́ Ìlànì Kaddasallahu sirrahu tí wọ́n jẹ́ àlífà fún níjọ́ tí wọ́n bí lọ́sọ̀rọ̀ níjọ́ tó tún kú òun lọ padà wá kírun síra rẹ̀ la. Tàfà dọ́lé àlẹ́ iná. Ó lè ta kókó lọ́dọ̀ ẹ̀yà àfọ àkẹ́gbẹ́ gbogbo ti rí ìta àlejò túlẹ̀ ní o. Bẹ̀rùdá wà lè kọ́ra mọ́tì. Tọ́lẹ́ lómi ilé kó ọ̀hún ọ̀gbọ́n rí ìwọ etí rí ọ̀gbọ́n tó dáa rí ni. Bàbá Kàlíbà gbogbo Kàdíríyà ọlọ́run láwọn àgbàlagbà tẹ́ ń rólé wọn lọ́ṣun ẹ̀ ń rólé Sheikh Kariballah nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀ ń rólé Bàbá Sàláàtì nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀ ń rólé bàbá ọlọ́ngbọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀ ń rólé àlùkùbùrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀ ń rólé Sheikh Muyideen Aliba Lagos State nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀ ń jí ọ̀gá lé gbogbo wa lórí àga ọláyìn òní yẹ̀mọ́ yín lẹ́sẹ̀. Àmín. Mo kí bàbá wa tí wọ́n wà ní ẹ̀gbẹ́ wọn bàbá wa adùn mu àìkọ́mọ ọlọ́mọdé mẹ́gbẹ́ lọmọdé mi náà mẹ́gbẹ́ o. Mo kí àfa wa láti àfọ̀ntà likulli shay'in lahu jaza ẹ̀san nìyẹn ó kálukú ní ó gbẹ̀san. Ọlọ́run ti fún àfa wa Sheikh wa Abdul Wahab àfọ̀ntà bá ní àfọ̀ntà Ọlọ́run ti yọ ẹ̀san tiẹ̀ látara ọmọ wọn báyìí ó kú bó kálukú náà ó ṣẹ̀ṣẹ̀ gbèsè ayé rẹ̀. Bàbá Fontana ọlọ́mọdé àwọn gúnlẹ̀. Àmín. Ọlá tí Ọlọ́run ṣe fún wọn ẹ̀ ó ti ṣe fún Ànábì Sùláímánà rí. Ó ṣe fún Ànábì Dáúdà látara Sùláímánà. Ẹjọ́ 16 ni Dáúdà dá tí Sùláímánà tún dá. Lójú ayé Dáúdà lọ́lọ́run ti nàró Sùláímánà. Gbogbo ẹni yòówù tí máa ń bẹ láàyè kan tọ́lọ́run ọ̀bá nàró ọmọ rẹ̀ lójú ayé rẹ̀ ọwọ́ abáláyé 40. Èrè sọ jù bá ń lọ lónìí. Mo fi àwọn mẹ́tẹ̀ẹ̀dá tí mo kí mo fi kíjòkó gbogbo ẹ̀yìn àfa ẹ má bínú ọjọ́ lọ́lọ́. Mo kí bàbá wa sọ́jọ́ àdínì fúnlẹ̀ Yorùbá Ẹdó àti Delta Ọlọ́run ní jí ẹ parun. Àmín. Ẹ ní parẹ́ ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run ẹ kú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ kú àtúnṣe ẹ̀sìn kódà wọ́n ṣàtúnṣe títí wọ́n tún ṣe dé Mẹ́kà. Ẹ ṣe sùúrù kí wọ́n bá mú kó mẹ́ wọ́n lè má gbé fún Yorùbá mọ́ gbogbo ẹ̀ la gbọ́ nígbà tí tébù dàrú ẹ wà nù léyìn ẹ̀dẹ̀ tó ń to Mẹ́kà ẹ̀ tó ń to ìrìn 5 hours 7 hours lálọ tọ́ra àlè gba Sudan lọ nígbà tá à ń bọ̀ lálọ 5 hours àgbà Sudan bọ̀ ìrìn orí òfurufú ẹ̀dẹ̀ tó ń to tó fẹ́ dàrú ń bẹ̀ ìgbésí ayé yìí ò ní dojúrú. Àmín. Mo kí former deputy governor ní Ọ̀ṣun State Ọlọ́run dúró tì í. Àmín. Ọlọ́run ní jẹ́ parẹ́. Àmín. Ọlá Qur'anil Azim. Àmín. Mo kí gbogbo àwọn sáfúsáfú tí wọ́n wà pẹ̀lú wọn. Mo kí ọ̀rẹ́ mi Comrade Amitolu Shitu. Mo ti mọ̀ pé bí General Deribigbe ń bá ń ṣe nǹkan àgbọ̀dọ̀ mọ́rin Comrade ń bẹ̀. Ọ̀ràn yẹn ni toríjọ́ Comrade náà ń ṣe tiẹ̀ General náà wà ń bẹ̀. Ọba tó fi ń tira yín kò ní padà lẹ́yìn. Àmín. Ọlá Qur'anil Azim. Àmín. Mo kí General in 30% General ọwọ́ mi débi 70% tó kù òní ti olóyè
Adémọ́lá tọrọ rẹ ni wá ọ̀rẹ́ ni wá that is my farmer partner àgbẹ̀ ni wá àgbẹ̀ lèmi náà bó ti ẹ̀ sí pé wọ́n lọ́ba kan sọ ní Mẹ́kà pé òun ò rí bí àfáàntì ń ṣiṣẹ́ rí pé àfáàntì máa ń ṣiṣẹ́ eré gbé ni kò tí ì sọ lójú mi ìwọ̀n àdúró de kọ́ sọ kí n tó wá fún ní sáìsì ẹ̀ ọba àdúgbò yìí náà ni ẹ gbélé gbọ́ o tẹ̀gbẹ́ mi sọ̀rọ̀ yẹn kí n má dà akọ rẹ̀ ẹ gbélé gbọ́ bọ́yọ̀ fẹ́ kí n máa jalè ni wọ́n ló ní mò ń ṣe POS nígbà cashless mo ṣe POS ebi kò lè dè àwọn èèyàn lọ́rùn ni kí n tiẹ̀ tó torí tèmi kú dàlẹ̀ ẹ dákun nù kí n ṣe POS nù kí n ṣe gbájú ẹ̀ ìwúrọ̀ dáa jù mo gbé POS láwọn ọmọ lọ ẹ máa ṣe ẹ máa gbowó kí wọ́n á lórí burú ti bẹ́ẹ̀ bí à ń bá ń jí ọ́ tí wọ́n bá nìkan sí ibi lè lẹ̀ lẹ́yìn tàtẹ́ anyway mi tí ìṣẹ̀dá tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ sọ lójú mi. bàbá ká fi màṣí yìí kà wá lè máa bì. mo kí ọmọ lóòkú àgbà. wọ́n dá fún ní kàbáàdà àìsí kàfí ìtura ọ̀gbọ̀n. àṣì ò lè pẹ́ màmá mi ò gbádùn ní òde ń jáde ara ìyá mi ò yá àṣeyà rẹ̀ ò lọ́njọ́ kan. La ilaha illallah. Chibade Mọ́lá wọ́n ká bóyá mo ní. ọwọ́ adala ìlẹ́nìkan mọ́. fìrẹ́kọ̀ bílálì báyìí. aláfẹ̀yìntì rẹ lọ́lọ́ yìí òpó tó gbé irun ni ẹ bò mọ́lẹ̀ yìí ọmú tẹ́ ẹ mú wọ́n ti sínú sàárè abẹ́tẹ́ ti jáde wọ́n ti sínú sàárè ẹ̀yìn tó pọ̀ yín dàgbà wọ́n ti sínú sàárè ìyá tẹ́ wọlé tí ọmọ kì í wọ́n ti sínú sàárè. La ilaha illallah káwọn yẹn mo ní. fìrẹ́kọ̀ bílálì kọ́ ولكن لا لقاء بالآخرة. Chibade Mọ́lá bí ọba sí àmọ́ tí ò sí bàbá mọ́ ọlọ́run ò rebi kan ọlọ́run ò rebi kan ìyá èèyàn lọ́mọ lógún èèyàn gbogbo ẹni ọba ní ìyá láyé gbìyànjú ọtọ́jú rẹ̀ báwọn eléyìí ṣe tọ́jú ìyá wọn káyé rẹ̀ ó lè bá a dá. ẹ wo bàbá wa Tunes aṣáájú àdínì nígbà tí màmá wọn kú wọ́n dẹ́bìrà wò kí ìyá ó sì tó kú wọ́n tọ́jú ẹ̀ tó ti bẹ́ẹ̀ yóò níbi tí ó ti máa dùn wọn pé àmì ìdẹ̀rí màmá mi mọ́ ìyá ẹni ní bá ní tọ́jú egbò ẹ̀yìn ìyàwó ò lè báyàn tọ́jú ẹ̀ táwọn wèrè tá à ń fẹ́ nìsín àwọn wèrè eléyìí tá à ń fẹ́ nìsín tó ní ọbọ̀ ọ̀họ̀ ẹ̀yìn tí ó lọ mú kó mù gbówó Yorùbá ni wọ́n lẹ́ni tí ò níyà ìmẹ́gbó ẹ̀yìn bẹ́ẹ̀ bá níyà tó bá dá ọ̀ràn yọ̀rẹ̀ ní bá tán ẹlòmíì tìyà rẹ̀ ní ẹ̀wù ọmọ láti wò fi mú lọ́nu ẹgbẹ́ ẹni tí ò bá níyà mọ́ nǹkan mọ̀ sí. La ilaha illallah. agbọ́ ọdún sẹ́ńtì ọmọ ayé rá ọlọ́run kí ọba wa kẹ́ màmá tó relé. Amina. Bọ̀ká bóyá mo ní. fìrẹ́kọ̀ bílálì torí àkókò ẹjẹ́ sọ pé Allahu Akbar. afáwọn láti àfẹ̀ǹtà ẹnu wọn bá tá a bá lẹ́nu wọn náà wá sí ni ìbẹ̀rẹ̀ kọ́ lọ̀rọ̀ ibi èèyàn bá sọ̀kalẹ̀ sí lọ̀rọ̀ èèyàn máa ní mọ́bídáwù tí ò ní ní mọ̀ntàwù lẹ́nu sẹ́yìn ni èèyàn máa bẹ̀rẹ̀ rẹ ẹgbẹ́ lómi lè gun àgàsọ rẹ tí ò ní sọ̀kalẹ̀ ayọ̀ ìní máa ń sàwọn olóṣèlú tí wọ́n ó rú re tí wọ́n ò ní sọ re bí wọ́n bá tó wá sọ wọn ò ní ríbi régbé ká èmi ní freedom kò síbi tí ì ti lè sọ̀rọ̀ láti ti ní sì ti mi yọra mi kúrò lára àwọn olóṣèlú tẹ́lẹ̀ mọ́ ń bá wọn ṣe aláàfáà ṣe gangan nínú mú ti wà nítra tọ́lá àwọn náà ti di pé àwọn tí ń bẹ wájú wa ti ń lọ àwọn náà ti dàgbà lọ́fà tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ibi tí n bá ti fẹ́ ṣe program ọmọ ẹjọ́kù kẹ́lẹ́ mọ̀ pé mi náà ti ń dàgbà ni kì í ṣe tọ́jú orí ipò ti sọ mí dàgbà ẹlòmíì lè wá wọ pé bọ́yá ẹsẹ̀ ní ń dùn ẹsẹ̀ ó dùn bàbá rẹ kẹ́yìn ayé ni bá rẹ lẹ́sẹ̀ ó dùn ẹsẹ̀ ó lè dùn yín. bọ́bá yẹ pé bí ìbá yẹ pé po ọ́fíìsì àwọn àfáà tá a ní tí ò ní ráǹkì bọ́bá yẹ pé po sọ́jà ni ó yẹ kí n ti wọ méjọ ó yẹ ti wọ méjọ kí n máa retí general kí n di major general torí bá a bá wo láì wájú wa ó ní èèyàn tó kù wájú wa
bí ọba yé wọ yá wa wà á ń tàtàrà zára wọn lámtàrà bá ti nà wọ́kẹ́fà yàrá dá máa nà á. mẹ́sẹ̀gì lèmi kàn fẹ́ pass ẹ jọ mẹ́sẹ̀gì òtẹ́lá ní Muhammad ọ̀sẹ̀ tí ó yóò bọ̀ ànábì gbogbo ẹ̀yin ìyá mo ti kí ẹ má bínú àánú yín náà là ń ṣe ẹ̀yin lẹ́yìn máa ń sàṣàlá àtúnjọ jímọ̀ tí lè máa ń bá sì pẹ́ dé jímọ̀ ìṣe lẹ́yìn máa kò sé bí ìgbín. Ànábì sallallahu alayhi wa sallam kana bayna qawmihi yawmaidhin Ànábì wà láàrin àwọn ìjọ rẹ̀ lọ́jọ́ kan wa qala lahum Ànábì wá sọ fún ẹ pé aharibu salasa fi ayatikum ẹ lọ gbógun ti nǹkan mẹ́ta nínú ìgbésí ayé yìí. Bàbá aṣáájú mẹ́sẹ̀gì tòní tí mo fẹ́ pass nù deputy governor once a deputy is a deputy forever. Wọ́n ò lè gbé fọ́tò yín kúrò lọ́fíìsì deputy governor gbẹ́gbẹ̀rún èèyàn ṣe deputy lónìí fọ́tò tí náà wà mẹ́. Ayé lọ́kọ lẹ́tà sí yẹn ayé lọ́kọ lẹ́tà sí àwọn tí ń bẹ lónìí àwọn náà máa ronú jọ wọn ó dojú tiẹ̀ náà bò gànà. Báyé ṣe rí nu ọ̀rọ̀ ilé ayé bí ọ̀rọ̀ air condition ni yọ fẹ́ gbóná gbà mí yọ fẹ́ tútù gbà mí. Ànábì ní ẹ lọ gbógun ti nǹkan mẹ́ta nínú sẹ̀mí ayé yín. Àkọ́kọ́ ń bẹ àríbùlì jáàdà wàtìlóbòlè ìlìmà ẹ lọ gbógun ta ìmọ̀ kankan ẹ̀dẹ̀ nímọ̀ ẹ lọ wá mọ̀. Gbogbo ẹ̀yin àfa ìmọ̀ ti sọnù lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mójútó kéwọ́n mọ́ ẹ wá dé wá sí yahoo ẹ di yahoo plus ẹ mójútó kéwọ́n mọ́ àfẹ́ máa wọ́ owó kẹ́ lọ dájọ́ kẹ́ lọ ra kámẹ́rà yẹn kẹ́ lọ ra fóònù ní kámẹ́rà mẹ́ta ẹ máa tan ring light wọn nìkan wọn àdájọ́ kò ó ló ń ṣe wáàsí ta lọ́bọ̀ gbọ́ ẹ wọ́n á fi wáàsí wá fọ́lọ́wà lórí Facebook ẹ̀ẹ́dẹ̀ máa kíkọ́tù ìlmíyà. Ànábì ní ẹ lọ gbógun ta ìmọ̀kan alẹ́ ìmọ̀kan fúnra Ànábì lọ sọ pé nisful ilmi sumun li talibihi àbọ̀ ọmọ poison nífẹ̀ẹ́ ni tó bá ní. Bàbá àlífà èyí tẹ̀yìn àgbà tó kú lẹ́ òsèlú àwa náà rìn lọ ẹ pé conference gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n wá mọ̀mọ́ yẹn àfináǹkàlí àríbùlì jàhálà wọ̀tìlẹ́bùlì ìlmà. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ lọ́nà ẹ̀ lọ wáṣẹ́. wọ́n lórí ilé kan lé yín wọ́n ní wọ́n kó sàtífíkẹ́ẹ̀tì wá mo bá ilé kan banújẹ́ nílùú wa wọ́n ní opportunity wọ́n wá ní kí wọ́n mú èèyàn kan wá ní First Bank tó bá ní dìgírì lọ lódìdí agboolé yẹn wọ́n wá dìgírì tì èyí tí a wá rí akọ ayíbọ̀n lọ́wọ́ ọjọ́ ìyàwó ọmọ ìgbésí ayé kan nu ìyàwó ọmọ lọ́wọ́ jogún ilé ọba bá ọkọ rẹ̀ gbogbo ẹ̀yin olówó tẹ̀ ń bẹ́ ńlẹ̀ ẹ má já àwọn ọmọ yẹn ọmọ bá ń kawó ẹ má fọ ọmọ yẹn ṣe sẹ́kítírì ẹ má fọ ọmọ yẹn ṣe dráìfà ẹ já àwọn náà ó jìyà lọ bí ìyá ṣe jẹ́ yín gbogbo ìgbà tẹ̀ ń bá ń gbowó lọ́mọ yín lọ pé ó gbé lọ báńkì yọmọ ní ìgbéraga gbogbo yìí náà lẹ lọ léèwé ẹ já àwọn ọmọ yín náà ó jìyà bẹ́ẹ̀ ti jẹ́ káwọn ìta bá jìyà sí ìtẹ́lọ́wọ́ ẹni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti yá láyọ̀ ọ̀yà lónìí bàbá mi ló lọ yá rẹ lè lẹ́sìn lẹ́ẹ̀kan bọ́ ọba gbójúlé wọn ọtẹ́ tán ni mo sọ fún ọ apálára ìgùnpá nìyẹ kan. ẹlẹ́ẹ̀kejì àhàríbùl mẹ́rọ̀dọ̀ wàtúlóbù sí ha anábì ní ẹ lọ gbógun ti àárẹ̀ wàtúlùbùl àáfíà. ìtí ọba jẹ lálàáfíà ni ẹ ṣe má jìnnà sí dókítà rẹ innal mu'allima wat-tabiba kilahuma la yansa ani ìsáhùn lámúyù. fàtúbìrì ni jẹ́ ìka ìjà fọ́tà tàbí ìbàdàn. bẹ́ẹ̀ bá ti lè pé 40 years ìtọ́ bá ṣèyàn lẹ́yìn 40 years ni ọ̀pá tọ́ọ̀bá ilé kán lẹ́yìn 40 years tọ́ọ̀bá ilé kán lẹ́sẹ̀ lẹ́yìn 40 years tí wọ́n bá bọ̀ tó kò lè balance mọ́ ó ti rọrùn tẹ́ èkú ni bọ́ bá ti wá pé 40 years má jìnnà sí dókítà torí àárín ẹ̀yìn ẹ̀ láìtì la wà ẹ̀ ń ṣera yín ẹ máa lọ fún check up
ẹ máa àwọn tá lò lọ́yìn gan à ń ṣe check-up ẹ máa yẹ̀ fúnpá yín wò ẹ máa yẹ̀ tọ̀ ṣúgà yín wò bọ́ bá ti tọ́ lẹ̀ bẹ́ẹ̀ rà bá ti pé bò kọ́ ọmọ pé nǹkan sí ọ́ ayé ẹ ti fẹ́ tanu ó ń lọ sàárè díẹ̀díẹ̀ nu owó ló sì dà lọ́dọ̀ tí a báwọn ọmọ rẹ̀ ń sunkún àwọn gbowó lọ wọn. Fasibili jẹ́ ìka ìka fọ́tà tọ́bí bàbá wàkínà àlìjálíkà ìjà fọ́tà mọ́ àlìmá. ìtìlúbù àríbò lè márada. wàtìlúbù lè àáfíà. gbogbo tí a bá ní ọmọ jẹ mọ́ jìnnà sí wọ́n ní ọmọ jẹrẹ mọ́ wọn tilẹ̀kùn mọ́ rí ọwọ́ adínú lé oṣù parí òkúkọ ọwọ́ alẹ́ ní ayébáyé lẹ̀ wọ́n yẹ ó kúkú yà ànábì lọ sọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àríbò lè fàkìrà wàtẹlọ́bọ̀lẹ́gẹ́ náà ànábì ní ẹ jìnnà sí òsì ìtì ọba sọyìn dolòsì ẹ jìnnà sí òsì jíjọ yẹn dolòsì láyé tó ju lẹ́sìnẹ́sì lọ bàbá aṣáájú ni ẹ jókòó yìí bẹ́ẹ̀ bàgbàdo bá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ èèyàn tádìẹ ọba gbé tí òjò bá rọ̀ sí yóò wù ká tó wá sọ àgbàdo téèyàn gbé àwọn agbègbè lé ẹ̀wọ̀n ń bújọba ṣèjọba ní ọ̀bọ̀ ṣe súná ọmọ tó bí wọ́gàn wá bá yèrè ó ṣe dáa ọjọ́ Monday ọ̀wá lọ́tẹ̀wẹ̀ ìdùmọ̀dìlá aago 2 láàárọ̀ lọ́wọ́ gbé bros lọ ọyẹ wọn lé olóko pa ni ọyẹ wọn lé olóko pa lórí ọ̀kadà kan ìwọ nìkan ọ̀kadà kan ìyàwó 4 ọwọ́ agbalẹ̀ fún asọ́tọ̀ọ̀tọ̀ ọwọ́ ló gbójọjọ́ orí rẹ̀ lọ́wọ́ ṣe nígbó wàhálà ní ọ̀pá ọ̀ ó ṣe wàhálà ta ó ṣe wàhálà nulẹ̀ àwọn tí wọ́n rówó bọ́yàwó gan mélòó wọ́n fẹ́ general ló jókòó yìí ìyàwó rẹ̀ ojú kan lọ deputy governor ló jókòó yìí ìyàwó rẹ̀ ojú kan lọ bàbá wa ní ẹlẹ́sẹ̀ súnà torí bí wọn bá fẹ́ pọ̀ àwọn gan challenge wọn àwọn gan challenge wọn tó ti bẹ́ẹ̀ bá ṣáájú ṣe lọ́ọ́ tó tọ́lọ̀ ń kẹ wọn ò lè jíjọ́ kan wọ́n mọ̀ lọ fáàmù lọ́yàtọ̀ ọ̀tọ̀ síra wọn àìlágùn orí ibú dànù lára rẹ lọ́jà àrùn gẹlẹ tí wọ́n fẹ́ pa ọ́ bẹ́ẹ̀ máa ti lò gbèsè ayé too much comfort ayé rẹ̀ ò lè dá ọ̀wọ́n jẹ́ńjẹ́ tó ọ̀mọ̀dí rẹ̀ ẹ wá di báà ní àtọrọ bí wọn ò sì fún yẹn lọ kàn mọ́lé gbèsè ayé tí ò dá ni òbí mọ ìwọ lọ wọn lọ ilé general ẹ bímọ o tí wọn wà mọ wò pé ìníyàwó méjì ìyàwó mi ò lè bímọ mọ́ ta ló tún bímọ ẹ wọn ní yọ ọmọ máa jẹ kaṣu gidi nígbà tó ń tó sẹ ọmọ tó pe general sí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ wáṣẹ́ ariwo tá à ń parí ẹ má yẹn bàrà sí wa mọ́ ẹ lọ gbẹ ẹ̀wọ̀n mùsùlùmí lọ́pọ̀ lọ́gbẹ́ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ tí rí fatai lẹ́ẹ̀mọ̀ rí wàhábì lẹ́ẹ̀mọ̀ rí súlẹ̀ ẹ̀mọ̀ rí sọ̀díìkì ẹ lọ hospital mùsùlùmí lọ́pọ̀ lọ́spítù bàbá tiẹ̀ wàhálà àpọ̀ náà sépọ̀ ọ̀yà ni ẹni àpọ̀ sépọ̀ wèrè ni ẹni àpọ̀ eléyìí tá à ń sọ yà fi yẹ̀yẹ́ Islam torí pé àwọn kan tó borí bẹ́ẹ̀ wọ́n yẹ̀yẹ́ Islam ìtì ń bẹ láàrin yín là ń sọ tó bá fẹ́ experiment àwọn olè má lọ gbẹ̀ ẹ̀wọ̀n lóṣooṣù à ń lọ fáwọn ẹlẹ́wọ̀n ní nǹkan à ń sì ń bẹ lọ́pọ̀lọ́ mọ́jà àwọ̀ bẹ̀ ìbẹ̀rẹ̀ níjọ́ orí dánìkan fẹ́ tàn mí wọ̀ tí mo fariwo ta mo gbélégé gbá mo fún lẹ́fàṣẹ́ mo mú lulẹ̀ wọ́n fẹ́ gbé mọ́ra ẹ̀mí náà yà gbé ókè ká lọ́ wọ̀ lọ àwọn adájọ́ tí wọn ò ní ojú tì ànábì kan láàgbọ̀dọ̀ fàyàbalẹ̀ lé lórí bádájọ́ báyìí lè fi bírò lu eyín ẹ̀wọ̀n yá. wọ́n fi ọ̀sán lè di sí mọ́tà ìdá tẹ́mukọ́ mọ́kọ́ tó àtàwọn. aṣáájú. máa ń zàkátà lè hà bí. àwọn olè pẹ́ mọ́ ọjọ́ ti lọ à ń lọ jí mọ́ owó là á gbà lọ aṣáájú. òde téèyàn bá ti pàdé aṣáájú tó sì báyọ̀nù aṣáájú pàdé kó dúpẹ́ fọlọ́run kò ní ìdí ìdààmú mọ́. ọkọ̀ tó àtàwọn mo máa ń zakata lè hà bí. aṣáájú ni mo. mo máa. bẹ́ẹ̀ bá ti rí bọ́ bá ti ráfè kọ́ mọ̀ kó ti rí èbó. ọkọ̀ tó àtàwọn. kí n bàbá wí. mo máa ń zakata lè hà bí. ẹ̀yin àfa 200,000 naira 200,000.
ẹ̀yin àfa. bàbá ní gbogbo àwọn àfa. ẹ wí kú. ìyàwó adébíyẹ 200,000 ọmọlókun. èmi ń gọ́. èmi ń gọ́. àgbẹ̀ ní àfa ní. ẹ lọ gba tèmi náà wá. bàbá wa ṣáájú àdínì fún gbogbo ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Yíbò wọ́n làwọn àfa 200,000 naira. ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. àwọn tí ò ní bá pín gan bẹ̀ wọ́n gbọ́dọ̀ tóbi ẹ ṣe jàre ẹ ṣe àdúpẹ́. àkè iná àti iná fún yín. wọ́n ní ẹni táwọn torí ẹ̀ wá bí ìyàwó jẹ́nẹ́rà òun náà gba 200,000. 100 yòókù ń wọ́n tá ṣáájú òfìsè 100 tó kù wọ́n wọ́n tí wọ́n èsè ẹ̀ẹ́dẹ́gbẹ̀nà ìwọ̀n tí wọ́n fẹ́ 100 ṣe àìsílẹ̀ mi nínú léyà kùkùté wọn fún mi lẹ́ran ẹ̀rẹ́ tó sì kéré jù ní ìsìn 100 ni àrí èwo ló kù